ìmọ̀ wà tí wọ́n ti ń play video kan máa dédé cut ni. mo ń sọ lọ bí aláàfin bọ́n ṣe lo Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn Àfọ̀njá bọ́n ṣe ń pa wọ́n náà bọ́n ṣe máa lò wọ́n náà nìyẹn. tí ò bá ṣọ́ra àwọn máa kúkú yà ni ìyẹn Gani Adams. yọwọ́ kúrò nínú Yorùbá agitator rárá agitation kúrò nínú Yorùbá nation kó máa jà Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ tó wà ẹ̀ má dá sí rárá. gbogbo àwọn tó lọ ń kójọ tó ń ṣe bí ẹ pé wọ́n ní làálàá ìwọ ni a ò kó yẹn jẹ rárá tó lọ ń ṣe meeting pẹ̀lú àwọn elite òfò tẹ́kọ̀ọ́ra ẹ̀ńjọ tẹ́tò sórí láì tẹ́lẹ̀ háyà àwọn èèyàn kan kúnnú họ́ọ̀lù gbogbo rọ́bìṣì yẹn àwọn kó yẹn jẹ ààrí as leader ààrí as leader rárá agbátí rárá ààrí ẹ ò wọ́ ti rárá ò ní kó you not qualify we not satisfied we don't want you we don't like you but we don't hate you. That's one thing I want you to know. We don't hate you. Just we don't like you. In that position, we don't want you in that position. You don't qualify for that position. No. You want Aláàfin for your le mama yan could the Ààrẹ Ọ̀nà Kakanfò for your state. You ṣe ti ilẹ̀ Yorùbá la. Bóyá máa ń rún gbogbo ẹ̀ mọ́ra wọn ní Gani Adams. Tó bá rí pé ibà kò sí title ìwọ náà ló ní kán rún mọ́ fún ẹ. Èwo ló ń jẹ́ ibà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọmọ pé Basọ̀run yẹn lágbo fẹ́ rún mọ́. Kán lè máa sọ pé wọlé kò sẹ́ni tó lè gba title Basọ̀run. Olúwa mi ò sórí gbogbo tó ń àríkèrèkè tó ń ṣe yẹn ò lè rí ṣe mọ́. ayé OPC láì Fáṣẹ̀hùn máa yẹn tó gbá tó ń pa tó ráyè di OPC tó náà ń ṣe leader OPC game tó ń play nìyẹn kò dẹ̀ ń play politics ọ̀nà àwọn politician máa bá àsìkò wọn máa háyà àwọn tọ́ọ̀gì tó máa protect wọn tó máa bá wọn lọ jí gbogbo nǹkan tí wọn náà ń wá nìyẹn but wàá bá wọn sí MC Olúọmọ ẹjọ́ máa bára yín pò tó bá yá kò tí ì yá ni ẹjọ́ máa bára yín pò pẹ̀lú àwọn MC Olúọmọ tó bá tó stage yẹn yẹ kí politics but mẹ́rin pé tó máa ti fún wọn lówó tó máa ti fún ẹ ní oil blocking kan tó ń wà ní kí wọn náà ra plane kí wọn náà máa ṣe kókó ní mo yẹ sọ nínú old kìíní mi pé kò níbi 200 àmì wájú lọ́sùn lọ́sì kí wọn máa kó akótẹ́rù ọ̀pá 2x2 tó ń rù kiri tó ń fi aṣọ funfun wé aṣọ tẹ́rù white wé wàá máa mú tẹ̀yìn kílẹ̀ kiri nonsense get out here man we don't need you so I'm done with you. Then kẹsẹ̀tì mi fẹ́ ṣe fún tó ń pè ní ìyá kẹsẹ̀tì yẹn màá sọ èdè tó gbọ́ fún mama kẹsẹ̀ bist du eine große hatte Knochen ich muss dir sagen bist du eine große Arschloch bist du kein Mensch bist du keine Frau du bist keine Mutter tu vois du reden wie ẹ jẹ́ kí German máa sápá sí mi mo fi máa miss ẹ̀ mọ́ French nìyẹn oh shit okay bist du eine harte Knochen you know bist du keine gute Frau bist du keine gute Mutter ich würde sagen bist du in Deutschland ich weiß nicht wie viele Jahre bist du in Deutschland bist du eine Putzfrau und du machst gar nichts in deinem Leben und bist du arbeitest jeden Tag und du hast so große Augen und siehst du, was passiert in Nigeria und du sagst, was hast du gesagt unter Video, ich weiß nicht. Bist du eine ganze Idioten. Das ist eine Idiot, das macht. Du hast keinen Kopf. Du denkst gar nichts. Bist du ein schlechter Mensch? Bist du kein guter Mensch? Gbogbo tí mo sọ yẹ gan-an ó lè má gbọ́n tí mo sọ. Ìyá Kẹsẹ̀ ẹ ń ṣèyàn kó ẹ ń ṣèyàn. I watch your video mo kàn pé ṣé obìnrin lè lè ṣá. But I don't want to make you but let me just get I don't need to talk to you. Then ló tún kú ọdún pè ní Dr. kínníkan Agbọ́lá má ṣàǹfààní ní ṣàǹfààní bóyá wà wọ́n sọ̀rọ̀ Sunday Igboho oní àdògán ìyọmọ orógun ayé máa bàjẹ́ fún nǹkan tó sọ yẹn gbogbo ibi tó bá ti lọ tó jẹ́ àǹfààní ẹ gbogbo ibi tó bá ti lọ báyìí tó bá ti kẹsẹ̀ débi tó máa ń ṣe kómọ ńbẹ tó máa ń ṣe ìnáwó ńbẹ gbogbo ohun dára tó máa ń ṣe bẹ tẹ́sẹ̀ bá fi lè wọ báyìí bíbélì yẹn ò tún ní rádùn ọmọ tó máa gbà ẹ láyè kó sọ lórúkọ ọmọ yẹn kò ní ṣoríire
ẹni tó bá ti pè ẹ́ láàfáà pé kó wá sọmọ kan ní súnà ibi tó máa ti pè ẹ́ sí kó wá sọmọ náà ní súnà ọmọ yẹn ò ní ṣoríire because àwọn olórí burúkú báyìí ó yẹ ká yọ yín kúrò ní Yorùbá ni àgbúdọ̀ kọrọ yín kéré rárá ẹ̀yin olórí burúkú tẹ máa ń dá wàhálà lẹ́ni ẹ̀yin olórí burúkú tẹ máa ń fàrẹ̀wẹ̀sì fúnlẹ̀ Yorùbá yín tẹ̀ jẹ́ fún Yorùbá lọ síwájú nítorí pé òun wá fíìmù ìwọ náà sọ̀rọ̀ yamayama wàá rò tán lè wò lè sọ èèyàn ṣáà ní comrade Akeem gbogbo yín tẹ lọ sí Morikas o tẹ lọ sí Moyisi kìíní kan gbogbo yín ẹ kàn ń ṣe bí olóṣì ìṣẹ́bẹ̀rẹ̀ gbogbo àwọn tó tẹ jáde ní skul yẹn gbóyin pátá tẹ jáde ní skul yẹn ẹ dàbí àwọn tọ́ọ̀gì tí Tinubu kó jọ ni bẹ́ẹ̀ lẹ ṣe rí ó dà pé skul yẹn tọ́ọ̀gì àáfàá ló kàn create yẹn Moyisi Morikas gbogbo yín yẹn àwọn tọ́ọ̀gì àáfàá ló ń bí jáde ní skul yẹn ẹ ṣe bí àáfàá rárá àtàgbà wọn tó bá ti gbowó ṣé Muyideen àbí Muyirisi náà ń pè gbogbo yín yamayama ẹ ń ṣe yàn Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ò tà létí yín ẹ ń ṣe tọ Ọlọ́run rárá ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run rárá ẹ lọ wo Àfà Akeem ẹ lọ gbọ́ nǹkan tí màá yẹn ń sọ Àfà Akeem Ọlọ́run máa fún yín ní wisdom sí ni wisdom yín yóò wọ́n máa lékun ni ẹ padà gbogbo yín Moyisi Morikas ẹ lọ sọ́dọ̀ Àfà Akeem ẹ lọ kọ́lé kéwú ẹ lọ kọ́ṣẹ́ ń bẹ̀ àwọn àfà èèyàn Ọlọ́run làwọn yẹn ẹ̀yin èèyàn náà ní ẹ ń ṣèyàn gidi èṣù bí yìí Morikas èṣù bí yìí Moyisi Dr. Ṣàǹfààní rí òun ẹni ṣàǹfààní tó máa fi kú láyé wọ wèrè wọ́n sọ pé ọmọ orógùn Adogun ayé máa bàjẹ́ ni fún nǹkan tó sọ yẹn gbogbo ibi tó bá lọ báyìí ibi tó bá ti tẹ̀sẹ̀ bọ̀ tó ti ń ṣe kò mọ́ tó ti ń ṣe oríire báyìí ibẹ̀ yẹn ò ní jó oríire mọ́ ẹ má gbà kó ẹ gbọ́dọ̀ jó wá síbi tó ti ń ṣe kò mọ́ yín tó bá ti tẹ̀bẹ̀ ibi tẹ́ tí wọ́n ń ṣe kọ́ ọmọ yẹn ò ní ṣe oríire ibi tí Dr. Shafarideen kìíní tó bá ti kó bẹ́ẹ̀ ò ní ṣe oríire that's nonsense lẹ́nu ọmọ Yorùbá ó dẹ̀ lè má jẹ́ Yorùbá ni bí Aláàfin náà ṣe ń ṣe Yorùbá tẹ́ pé Fúlàní tẹ́ bá rán Fúlàní ni tẹ́ bá lọ wo history wọ́n ti miss mọ́ Fúlàní ilé náà lè jẹ́ Fúlàní bòròró ní bó ṣe wà yẹn má ṣàǹfààní nìyẹn. So then I want to talk of Governor Horton ṣe rí ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tó jẹ́ elite tẹ́ bá gbọ́ nǹkan tí governor yẹn sọ this man is telling you the truth ẹ̀yin mi fẹ́ máa dárúkọ àwọn ọba àwọn báyìí lódò ní gbogbo wọn ẹ̀yin elite ẹ̀yin àgbà tó jẹ́ elite nílẹ̀ Yorùbá ẹ gbọ́ nǹkan tí máa yẹn sọ ṣé máa yẹn bóyá ń kí tata ṣe é fi pé wọ́n ti gbalẹ̀ Áfíríkà ilẹ̀ Nàìjíríà pátápátá ṣé é rí bẹ́ẹ̀ ṣá. Ọbásanjọ́, I will go back to you again. Ọbásanjọ́, history kan wà tí mo gbọ́ ní Onígbẹ̀dù. Nígbà mo dún Onígbẹ̀dù, èmi mo ń wa limestone fún Pure Cement lónígbẹ̀dù. Mo wà náà kò ṣèmi nìkan mo wà náà tó ń wà tó ń transport ẹ̀wọ̀n náà plant wọn lọ. Mo ní excavator kan. Mo tẹ̀ tó jump àwọn gbàtà yẹn I don't want to give you a story on that. Ibi kan wà ilé kan wà ní Olúgbẹ̀dù yẹn ilé yẹn empty wọ́n sáré kan wà wájú ilé yẹn wọ́n ti gbẹ́ òkúta máa bí kí ló ti bẹ̀rẹ̀ fẹ́lẹ̀ náà sọ mi pé yẹn bàbá ọba nígbà Ọbásanjọ́ nígbà tó wà lórí ló wá wo òkú ẹ̀ wọ́n ní òkú bàbá ẹ̀ ló wà bẹ̀ pé ọmọ Benue Àgàtú ni bàbá Ọbásanjọ́ gbalagbà kan wo òkú ẹ̀ náà wá wú bẹ́ẹ̀. How far is it true? I can't say, but àwọn tó sọ fún mi àwọn àgbà ìlú yẹn ni kó tó dé pé ọba abẹ jọ ń pè bẹ́ẹ̀ mọ̀ pé máa ní bàbá ọba àwọn bàbá làbúrí kékeré ni ẹ ti rọ̀bọ̀ kó tó dé pé ọba tó wà ń bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ ni ọba yóò ti jẹ́ ń gbà yẹn. So tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó wá ní nǹkan tí ó tàn mọ́ ń sọ yìí ṣé o wà ní support Yorùbá nation wà nítorí owó ẹ̀ tó wà lọ́wọ́ Fúlàní pẹ̀lú ẹ̀ tó wà lọ́wọ́ Fúlàní kí Fúlàní tẹ̀ máa gbogbo ẹ̀ lọ kó wá padà kó wá máa tẹ̀ wá ṣọ́n lè gbélé lọ ni wọ́n lè gbélé lọ náà. Ọbásanjọ́, I'm talking to you. Wọ́n lè gbélé lọ. Let's fight and get this Yoruba nation now. Why I'm mentioning your name? Okay, I know
àwọn ọba yẹn, we don't need them. For Yoruba nation, we don't need them. They're just irrelevant. We want them out of Yoruba race. I need ọba mọ́ nílẹ̀ Yoruba. I need one. They're just irrelevant. You know? So I just want you to think very well. I'm just going back to you again. Say, what told me, Benue say, maybe is there where real place where your dad come from? Let everybody get his own nation. Let this Fulani be on their own. But we feel about the riding, lójúkòrò, lójú yín ara yín báyìí. Ah, tẹ́dẹ̀ ń rí. Obasanjo, you've been seeing it on TV. Your colleagues or friends have been giving more information. You even close, you get more information than even us. Really close what is going on. You know it. But nítorí owó tó ní kó sọ́wọ́ Dangote, but láwọn kan tó ní yẹn ni wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ pé kó má lose it. It's better you lose that thing and retain that land, and we do something. You do something else, something better in Yoruba nation. If you can help your state where your father come from, Benue State, if you can help them, let them have their own, what they call it, let them have their own nation too. Just support, that's all. I'm not begging you. If you like, you support. If you like, you don't support. We don't need you. I'm just like, tó bá fẹ́ kórúkọ ẹ parun, wàá wẹ ní a máa ń sọ̀rọ̀ kọ Awólọ́wọ̀, a lè gbàgbé Awólọ́wọ̀ forever and ever. Mi dẹ̀ a lè gbàgbé Jákàndé. Because in school Jákàndé làwa tún lọ. Ṣé ti yẹn sìn? A lè gbàgbé. Tó bá fẹ́ kán rẹ́kàn pẹ̀lú orúkọ ẹ nílẹ̀ Yorùbá yẹn, you have to change your way, Baba Obasanjo. If you don't change it, you are a loser. You are a loser. Tàbá máa sọ̀rọ̀ báwọn ìṣe máa tó máa ti darúkọ Abacha tó máa ṣépè fún yẹn, tó máa ti Babangida tó máa ti gbórúkọ àwọn tó máa ṣépè fún yẹn, wọ́n yẹn máa ṣépè fẹ́yìn náà tẹ̀ máa kú nìyẹn. I'll give one example. Just look at Tinubu. Ẹ̀ẹ̀mejì náà sọ pé Tinubu ti kú. Kò bá náà àwọn ṣe ń dùn. Can you imagine? Láì tí kú nìyẹn, àwọn yóò dé ẹ̀dùn pé ó ti kú. Kò mọ̀ pé ayé Tinubu yẹn ti bàjẹ́ already. Kò lè rọrùn wọ̀.